kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Adédoyin Kúkọ̀yí, gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Gbajúmọ̀, ṣé dáadáa ni mo bá yín? Iṣẹ́ ńkọ́? Àwọn mọ́mì, àwọn dádì, àwọn ẹ̀gbọ́n àti àwọn àbúrò, ṣé gbogbo wọn jẹ wọ́n mu? Adúpẹ́ pé a dá ọjọ́ pé adúpẹ́ pé a dá ìgbà kò, adúpẹ́ pé èní ó tún ṣojú ẹ̀mí wa, kì í ṣe mímọ̀ ṣe wa àní Ọlọ́run ọba ni. Gbogbo àwọn tí wọ́n dẹ̀ ti fi ilẹ̀ bora bí aṣọ, à ń bẹ Elédùmarè pé kó dẹlẹ̀ tó dáa kó dẹ̀ fún wọn. Adédoyin Kúkọ̀yí, bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, èmi lọmọ olómi méjì, èmi lọmọ atẹ̀kàn mọ́lẹ́pọ̀ kan ìkan mímu ìka ẹ̀mú, ọmọ aládé mẹ́rìndínlógún, èmi lọmọ àròbí ọmọ àtòrè. Gbajúmọ̀ lètò tí mo mú wá fún yín, ètò aládùn, ètò olóyin ni. Àlejò mi lórí ètò lénìí, ọ̀nà púpọ̀ ni a fẹ́ lè pín wọn sí. Wọ́n ń kọrin, wọ́n ń darí iṣẹ́, wọ́n ń jó, wọ́n ń kọ̀wé eré. Èwo gan ni wọ́n ti ẹ̀ ń ṣe pàápàá? Ẹ ń wò pé ta ni mò ń ṣàpèjúwe wọn? Ẹ jẹ́ kó máa wọlé bọ̀ o, ká bẹ̀rẹ̀ ètò yìí ní kíákíá. Àlejò mi máa bọ̀. Àbẹ́yìn gan ni mò ń wò. Ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. Yes ma. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Ṣéṣẹ́ ń lọ. Adúpẹ́. Àwọn ará ilé ń kọ́. Adúpẹ́ o. Ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Fún àǹfààní àwọn tí wọn mọ̀ yín, mo fẹ́ kẹ́ kọ́kọ́ kí àwọn olólùfẹ́ yín, kẹ́ wá tún dárúkọ yín pàápàá fún wọn. Ẹ kú dédé wòye o, ẹ̀yin olólùfẹ́ mi nílé. Orúkọ mi ni Allwell Ademola. Allwell Ademola. Ọmọ bíbí ìlú wo ni? Abẹ́òkúta. Apá abo ni l'Abẹ́òkúta? Àké. Àké. Ṣó ní bí wọ́n ṣe máa ń kí wọ́n ní ọ̀dọ̀ tí? Ó yá. Ọmọ Àké máa jò. Ọmọ àjọgbẹ̀rú máa jò gbẹ̀kọ. Ẹrú ní ń sin ni ẹ̀kọ́ kì í sìn yàn. Ọmọ Lísàbí agbòǹgbò àkàlà. Ọmọ Lísàbí agbòǹgbò àkàlà. Ní ìṣẹ́jú méjì, mo fẹ́ kẹ́ ẹ ṣe àfihàn ara yín. Àwọn iléèwé wo lẹ lọ? Kí lẹ kà láwọn iléèwé tó bá jẹ́ iléèwé gíga wà ńbẹ̀, kí lẹ kà ńbẹ̀? Báwo ni kékeré yín? Báwo ló ti ṣe lọ? Ipò wo lẹ wà nínú ẹbí? Ó yá. Ok, màá bẹ̀rẹ̀ láti ipò tí mo wà nínú ẹbí. Àkọ́bí ni mo jẹ́ nínú ẹbí, and mo lọ sí iléèwé tí mo lọ pọ̀ gan. Mú lẹ́yọ kọ̀ọ̀kan. Ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mo lọ sí Fountain School Surulere, then mo lọ sí Atara Health Center Primary School kan tó lè mi àti Ramsey lọ. Bọ̀dá Ramsey náà. Then mo lọ sí Western College Yaba, then mo tún lọ sí Itolo Girls Secondary School Surulere, then mo lọ sí ìgbà tí mo ṣe tán ní secondary school yẹn mi mú paper mi mú English, so bàbá mi wá ní òun ò lè gbà kọ́ ọmọ kọ́ máa jẹun sóhun lẹ́yìn mo sanra kó o lè gbà kọ́ ọmọ kọ́kọ́ jókòó sílé kó máa jẹun sóhun lọ́rùn. Wọ́n wá ní kí n lọ sí prelim ní Osun State College of Education, mo ṣe English mbẹ̀. Ìgbà tí mo ṣe tán mo ṣe wá lọ sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University, and then ìgbà tí mo wá ṣe ogun yẹn tán mo wá lọ nítorí iṣẹ́ tíátà, nítorí English ní gbogbo nǹkan tí mo ń ṣe, torí iṣẹ́ tíátà yóò dá kí wọ́n máa tún kọ́ sí, kí wọ́n máa kọ́ dédé jàlù. So mo lọ sí Jovis Perfection Press, mo ní diploma in performing arts. Níbo nìyẹn wà? Ní Surulere. Ní Surulere. So then bí ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí láti kékeré, ìgbà tí mo primary school náà, ọkùn wọlé ń gbà yín Animal Games, wọ́n wá sí school wa, wọ́n ní torí mo bẹ díẹ̀, àwọn ń bẹ káàkiri school ni, so wọ́n ṣàwáṣà àwọn ọmọ tí wọ́n máa need fún particular episode yẹn ní Channel 7 nígbà yẹn Adétọ́lá. So bó ṣe wá ṣẹ̀ṣẹ̀ wá kó wa nìyẹn, àṣà wà lára àwọn ọmọ tó mú bá ṣe ń ṣe yẹn lọ́wọ́. Wọ́n ti ṣe ní àkáwá fún another, àkáwá fún Tales by Moonlight ní 1985, bá ti ṣe lọ fún Tales by Moonlight ní ìgbẹ̀ṣàlàṣà tí ń ṣe lọ. Wọ́n ti ṣe gbé wa lọ sí NCAC nìyẹn National Theatre, to bẹ̀rẹ̀ sí join ní stage pọ̀ mọ́ TV. Wọ́n ṣáà ń gbìyànjú ẹ̀kọ́. So ìgbà táwa parí iléèwé ẹ̀kọ́ gíga tán, wọ́n á wò pé okay,
ó yẹ ká ìṣèwà rí lè múṣẹ́ gidi lókùnkúndùn nígbà tí ó sì ìyá tó ń gbé wa lọ sí gbogbo ayé tí mo wà ní tí ó sọ àmúlà ìtì yẹn àmọ́ bí mọ́mí ṣe ń ṣe chẹ́ẹ̀kì wọ́n ṣà ń gbà wọ́n ṣàrà yetcam fún wa èyí tó kù wọ́n yẹn ṣe òye wa kò yé yín. so ní kúkúrú bí ní àjò yẹn ṣe lọ nìyẹn. bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ṣé mo pé lẹ́ẹ̀kan mo sọ pé ẹ fẹ́ pín sí ọ̀nà oríṣiríṣi a mọ̀ yín ní òṣèré ìyẹn tíátà a tún mọ̀ yín ní pé ẹ máa tún kọ ìwé eré ẹ tún máa ń darí eré báwo ni ìrìn àjò yẹn báwo ló ṣe bẹ̀rẹ̀. òṣèré tíátà ni mo fi bẹ̀rẹ̀ ìgbà tí ní 1996 máa mo wà ní NCS mo bá Cliff Preotubo Igwe ṣiṣẹ́ ìgbà yẹn ma ṣe first máa kọ́ ṣiṣẹ́ movie cinema Cliff ni mo bá ṣe 1996 The Drought Promise àti Killer Priest èmi uncle Jídé Kòsọ́kọ́ uncle Wọlé Amẹ́lẹ̀ Eddie Jenas gbogbo àyẹn gbà yẹn so nígbà tí wọ́n bá Cliff ṣiṣẹ́ so bóyá ń ṣe cinema à ń ṣe stage náà so wá dijọ́ kan kọ́ dìde ni àwọn stage tàdé máa ń ṣe yẹn bí àwọn òwe tó ti kọ sílẹ̀ King Emene The Gods Are Not to Blame àwọn wọ́n wá ní pé kakọ̀ tí ẹ ṣe nǹkan tuntun tí ọtí kí ẹ̀ kọ́kọ́ kọ́ gbogbo èèyàn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tẹ́wọ́ bó dẹ̀ wọ́n pé máa ń kọ àwọn kìíní kéèké kan ìgbà mímọ́ kan tí ẹ lè dúró lórí bèbí kan kí inú rìn lórin náà so wọ́n á ní nǹkan tí ẹ dẹ̀ fẹ́ yìí wọ́n ti pè yàn kọ́ ẹni yẹn ti da owó ńlá ìrìnàjò fẹ́ rówó tó pọ̀ tó tó yìí wọ́n á ní nǹkan tá à ń dára láàmú lé lórí mo dẹ̀ lè ṣe o wọ́n o ọjọ́ pé òmòjú kò máa jókòó máa kọrin lọ́mọdé mo dẹ̀ lè ṣe o ẹ fún mi lọ́jọ́ méjì bá ní ẹ lọ ṣe kárí fún pọ́ńkọ̀ tí ẹ sọ pé lọ ṣe kárí yẹn mo ní ìbàdí wàá ṣe mí ì sùn bí ṣe ń mu kọfí ni mo ń jẹ obì mo ṣáà ṣe tó o bó dẹ̀ fi hàn wọ́n bó ṣe ó dẹ̀ ṣọ́ọ̀kù ọ̀ ló ṣe kí ni mo ní mi mo ṣe ó dẹ̀ da o so nígbà tí mo wá ṣe yẹn tán ló da mo kọ pé yẹ kí dẹ̀ ó dàbí pé mo lẹ́bù nídìí kíkọ yìí bí ṣe concentrate lórí ẹ̀ yẹn bí ṣe bẹ̀rẹ̀ sí ní kọ nìyẹn so nígbà tí ó di 2005 mo pàdé Saheed Balogun so Saheed Balogun jẹ́ ọ̀ tó lawọ́ kò ń ṣe lólówó dé o kò fi ìmọ̀ ṣàwọn síyàn nítorí pé nígbà tí mo wọnú Yorùbá industry mi sọ pé mo fẹ́ máa direct kí n máa act kí n dẹ̀ máa kọ script mi ni but ó dà pé kò ti rí ó ti sense ẹ̀ pé ọmọbìnrin yìí máa mọ bó ṣe so tó bá ti ṣàkọ ni ó yá wá wò eléyìí butterfly ló ń pè eléyìí kìnnìkan kámẹ́rà ń wòye kí ló rò you know so ń gbà mí akọ́lẹ́dé ni ó yá lọ direct sí nìyẹn so bó ṣe bẹ̀rẹ̀ sí ní kọ́ mi díẹ̀ nìyẹn kókó tó ṣe jẹ́ kọ́kọ́ ni ó dẹ̀ lè direct odidi cinema o bó dẹ̀ ṣe tì sí mi nìyẹn iṣẹ́ ara ẹni o bó dẹ̀ ṣe tì sí mi nìyẹn pé ó yá ìwọ ló máa direct gbogbo bí dẹ̀ ṣe ń ṣe mi ìyẹn ọkàn sọ pé o ṣe dáadáa mo ní ok. kí ni àkọlé eré tẹ kọ́kọ́ darí yẹn. Etí Kẹta. èmi àti Saheed lájọ direct. ní Etí Kẹta a túmọ̀ pé ẹ tún yàbàrà sí di orin kíkọ irú orin wo ni ẹ̀yin ń kọ ti yín. Tùngbà. kí lẹ pé Tùngbà. báwo tún ní ìrìn àjò yẹn báwo ló tún ṣe bẹ̀rẹ̀. màá fẹ́ sọ pé yẹn gangan mo fi bẹ̀rẹ̀ torí láti kékeré bíi torí dáàdi mi ni bàbá ẹgbẹ́ akọrin so akọ́kọ̀ fi ẹsẹ̀ jù wá sí àárín àwọn akọrin bẹ́ẹ̀ pé ìwọ náà ṣáà máa kọrin bẹ́ẹ̀ so bí ṣe bẹ̀rẹ̀ sí ní kọrin lẹ́yìn àti kékeré yẹn nìyẹn so gbogbo church ti bá ṣáà ti lọ àti school o mo ṣáà máa join choir wọn bẹ́ẹ̀ so I've been singing ó wá kọ̀ di ọdún kan mo kàn notice pé ní choir mi ìgbà yẹn mi ní olùdarí ẹgbẹ́ akọrin ní 2001 gbogbo wedding ni o gbogbo nǹkan tó ṣáà ń ṣe ní church kó mọ̀ choir ló máa lọ kọrin bẹ́ẹ̀ tábàdà ti kọrin bẹ́ẹ̀ tán wọ́n á kọ́ pàtẹ́wọ́ fún wa wọ́n ní choir church yìí mo rí kọ́ gbogbo owó tó bá tún ná fún wa church ló máa gbà bá ní kíní tá à ń ṣe yìí ó dẹ̀ lè máa mú owó wọlé o ọkọ̀ ṣábí méjì kan nípa ẹ jẹ́ ká dá báàdì sílẹ̀ gbogbo tá à ń kọ èmi náà wọ́n kúkú ń kọ ẹ̀yin náà lè ń gbì ẹ jẹ́ káwọn náà lórúkọ títí wa Allwell and company èmi ní Allwell ẹ̀yin ní company. ọdún wo lẹ wá dá yẹn sílẹ̀. 2001. ẹ kọ díẹ̀ fún mi nínú orin tẹ máa ń kọ. a fi kọ báyìí o. ẹ ṣáà mú kan. ẹ kẹ jẹ́ kí n kọ èyí tí mo compose fúnra mi. Gbémisọ́lá Ọlọ́run Gbémisọ́lá káyé lè mọ̀ pé ìwọ lọ́ba mi kí gbogbo ènìyàn kó rí mi ríre ayọ̀ Gbémisọ́lá
Ọlọ́run gbé mi sọ́lá. kọ́lọ́run ọba kó gbé gbogbo wa kó gbé wa sọ́lá. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Àǹtí Allwell, ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín ni ẹ fẹ́ jọ rìnrìn àjò yìí. Abala tá a fẹ́ wọ̀ yìí òun là ń pè ní Oju Abe, ní èyí tó jẹ́ pé wọ́n ní àǹfààní láti béèrè ìbéèrè nípa yín. Ẹni tí ayé bá ń fẹ́ wọ́n á fẹ́ mọ̀ nípa ẹ̀ dáadáa. Àwọn tó tún ní ìbéèrè wà, àwọn tó dẹ̀ fẹ́ gbóríyìn fún yín, àwọn yẹn náà wà. Òun là ń pè ní Oju Abe. Ṣé yá ká sojú abẹ́ ń kọ́? Ó yá. Ẹ jẹ́ sojú abẹ́. Orúkọ mi ni Khadijat, mo sọ̀rọ̀ láti TBS nílùú Èkó. Allwell, mo gbọ́ pé mo mọ̀ pé máa ń kọrin, ẹ dẹ̀ ń direct movie. Kí ni ìbáṣepọ̀ tó wà láàárín orin kíkọ àti directing? Òun ni mo fẹ́ mọ̀ mà. Inú mi á dùn tẹ́ bá lè ṣàlàyé fún mi. Ẹ gbọ́. Well, ìbáṣepọ̀ tó wà láàárín orin kíkọ àti directing ni pé mo máa ń pè ní general show business, nítorí pé gbogbo ẹ̀ náà eré ìdárayá ó wọnú ara wọn ni. Àtẹ tó ń kọrin o, àtẹ tó ń jó o, àtẹ tó ń ṣe tíátà o, àtẹ tó ń direct o, gbogbo ẹ̀ náà wájú kámẹ́rà láti ń ṣe. So gbogbo ẹ̀ wọnú ara wọn. Torí ẹ̀ la ṣe máa ń rí àwọn olórin míì tó tún ń ṣe tíátà, àrà wọn ní tíátà míì tó tún ṣe nínú ìwà àti lókè òkun. So gbogbo ẹ̀ wọnú ara wọn ni. Gbogbo ẹ̀ wọnú ara wọn ni. Ẹ jẹ́ àpadà sójú abẹ́. Orúkọ mi ni Ṣẹ́gun Dada, Èkó mo ti ń sọ̀rọ̀. Ìbéèrè mi lọ sọ́dọ̀ Ademola Allwell. Mo kàn fẹ́ béèrè ni pé ṣé ìbáṣepọ̀ kankan wà lẹ́yìn àti Saheed Balogun sọ pé eré tó máa ń ṣe ó máa ń jẹ́ pé eré Saheed Balogun nìkan ló ti máa ń appear. Ṣé kò sí ìbáṣepọ̀ míì lẹ́yìn àwọn àti òṣèré míì ni tó jẹ́ pé eré Saheed Balogun nìkan ló máa ń ṣe? Well, ìgbà tí mo ń sọ̀rọ̀ lẹ́lẹ́ǹkan mo dárúkọ Saheed Balogun. Saheed Balogun jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sí mi. Nígbà tí mo dẹ̀ máa wọ Yoruba industry, òun ló tẹ́wọ́ gbà mí. And irú èèyàn báyẹn èèyàn máa ń pọ́nlé, èèyàn máa ń respect ẹ̀. So mo rí gẹ́gẹ́ bí bàbá, mo rí gẹ́gẹ́ bí umbrella lórí mi. And eré ẹni kankan ni mo ń ṣe o. Mo ń ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó pọ̀ dáadáa. Mi ìfẹ́ bẹ̀rẹ̀ sí dárúkọ, but kò ń ṣiṣẹ́ Saheed Balogun nìkan ni mo ń ṣe. Èmi náà ti bá dẹ̀ gbé eré kalẹ̀, mo máa ń pe oríṣiríṣi èèyàn náà. Ẹ jẹ́ ká mú níbi ti eré orí ìtàgé. Ṣé ẹ̀yin ti gbé eré tí yín jáde tó jẹ́ owó yín lẹ fi ṣe? Tó bá jẹ́ bẹ́ẹ̀ bíi mélòó ni? Mo ti ṣe àti fẹ́ẹ̀ tó bí 15 báyìí. 15? Ọdún wo gan lẹ bẹ̀rẹ̀ sí ń ṣe eré ìtàgé lára yín? Ní Yorùbá. Ní Yorùbá. 2011. 2011. Ká wá padà sí ti orin kíkọ. Àwo mélòó lẹ ti gbé jáde? Mi ti ṣàwo. Ẹ ti ṣàwo. À ń pò pọ̀ lọ́wọ́ báyìí, à ń pò ìkan pọ̀ lọ́wọ́ báyìí. Ní báyìí. Nípa ti ìdarí eré wo lẹ lè sọ fún mi pé ẹ darí tó ṣe bí ẹni fẹ́ gbòyìn jìgìjì pé mo ní láti dúró gẹ́gẹ́ bí ọmọ obìnrin? Àsìkò talent tó ní? Èmi náà ni. Ẹ̀yin náà lẹ ní? Kí nìdí? Nítorí pé mo ṣe bẹ̀rẹ̀ sí ní darí nígbà tí mo máa darí àsìkò. Then àwọn nítorí pé number 1 nítorí mo jóbìnrin. Then number 2 nítorí pé mo ṣe bẹ̀rẹ̀ ni. So àwọn èèyàn sì ń wò pé kí ló fẹ́ ṣe. So nígbà táwọn fi ṣe bí ọjọ́ méjì kan, òun náà ṣàtúnkà ó dé wà mọ́ tó ń ṣe o. Mo dẹ̀ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo gbà wọ́ọ̀dù lórí iṣẹ́ náà. Ní ọdún wo nìyẹn? Last year. Olúwa ṣeun. Gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Allwell, ṣé ẹ̀yin ní ìbéèrè mi tẹ́ fẹ́ bi wọ́n nípa iṣẹ́ wọn, nípa ara wọn ni? Wọ́n lẹ́yìn lẹ́ làwọn, àwọn làwọn níyìn. Ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn ní ojú amóhùnmáwòrán yín báyìí. Òun ní kẹ́ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ránṣẹ́ sí. Tó bá jẹ́ pé ẹ fẹ́ gbóríyìn fún wọn pàápàá wípé ẹ nífẹ̀ẹ́ sí àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe ni, nọ́mbà yìí náà òun náà ní kẹ́ máa fi ránṣẹ́ sí. Tá a bá tún gbé wọn wá sórí ètò lẹ́ẹ̀kan sí, mo mọ̀ pé wọ́n á ní àǹfààní àti dá yín lóhùn. Ẹ wò wá lórí ApreelTV Plus, lórí GbajumoTV, lórí YouTube, orí Facebook, orí Instagram àti Twitter. Ẹ bá wa dòwò pọ̀, èmi mọ̀ pé ẹ ní kábàámọ̀. Gbajúmọ̀ lẹ́tọ̀, ètò ní Gbajúmọ̀.
orúkọ mi ni Prophet beatmaker / music producer. Orí ètò tàwa yìí òun ló ń pè ní Gbajumo. Gbajumo yẹn wà ní ètò yẹn òun wà ní Gbajumo. Ẹ máa wo Gbajumo pẹ̀lú Doyin Kúkọ̀yí. Ó yá ẹ má Gbajumo ni o. Kò sí nǹkan mi Gbajumo ni. Gbajumo náà ni ó yá. Aunty Allwell, ẹ máa bá láta fẹ́ wọ̀ báyìí nísìn. Ẹ ṣe èyí tá a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa ìṣe àṣà àti èdè Yorùbá ni. À ń pè ní ṣọláyà. Mi láyà ẹ máa gbogbo eléyìí ti sí mi. Ṣé pé kò sí nǹkan kan ń bẹ pé fùfú ni? Dẹ́mọ̀ ní jàre. Ẹ̀yin tẹ́ ń kọrin tẹ́dẹ̀ ń kọ̀wé Yorùbá ẹ mú wọn pẹ́ ẹ láyà. Àwọn eré àbẹ̀yẹn mo láyà. Ẹ láyà ń bẹ ẹ máa láyà ń bí báyìí náà. Ẹ wo ṣùkú tó wà níwájú èmi àti yín, ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà ń bẹ. Ẹ ní àǹfààní àti mú 3. Okay. 3 tí bá mú yìí èmi á kà fún yín ẹ̀dẹ̀ dáhùn ìbéèrè tó bá wà ń bẹ. Ṣó ti yá? Ẹ ṣe. Kó má bàa dàbí pé òjòrò wà ń bẹ òun ni mo ṣe mèyí. Ẹ mú àwọn ìbéèrè yín. Ẹ mú ètò sanra ìtorí mi náà sanra. Ẹ mú ètò sanra yìí ni. Ó ṣe tóbi tó ní ìbéèrè tó wà bẹ́ẹ̀ ṣe máa tóbi tó. Ìbéèrè 9 tó jẹ́ àkọ́kọ́. Irú ìyàwó wo ni Yorùbá ń pè ní ìyàwó aláàdọ́ta? Àádọ́ta. Bẹ́ẹ̀ni. Ìyàwó tí àádọ́ta. Ìyàwó tí ìyàwó tó ti fọ́kọ. Ẹni tó bá pè ní ìyàwó wà nílé ọkọ náà ni. Ok, ìyàwó aláàdọ́ta. Ìyàwó tí ó láìkí owó gan tó ok. Ẹ má pàtẹ́wọ́. Ìyàwó tó fine tó rẹwà. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀. Bẹ́ẹ̀ni. Ìyàwó tó dáa tó máa ń tọ́jú ọkọ. Eléyìí ò dáa. Ìyàwó tó jẹ́ pé tí ọkọ ẹ̀ bá sọ ogún òun náà á sọ ọgbọ̀n. Mi ìdè wá rò lọ síbẹ̀ yẹn o. Ṣé mọ̀ pé tá a bá mú ogún àti ọgbọ̀n pọ̀ ó di 50. Tíyàwó tọkọ bá sọ tó bá sọ gba òun náà sọ. Bẹ́ẹ̀ni. Ọlọ́run máa ṣe wá ń yàwó aláàdọ́ta. Ìbéèrè 9 tó jẹ́ ìkejì. Tí wọ́n bá sọ pé kò dáa kí èèyàn kó egbìnrìn mọ́ ìtì, kí ni ìtumọ̀ ẹ̀? Kò dáa kí èèyàn da nǹkan pọ̀. Kí èèyàn mix kí èèyàn da nǹkan rú mọ́ ara wọn. Dàrúdàpọ̀. Ṣe dàrúdàpọ̀ ẹ gbà á. Ó má ìkẹyọ kan ẹ má ti pàtẹ́wọ́. Ìbéèrè 4 tó wá jẹ́ ìkẹta. Irú ó ṣe wá jẹ́ bí ìyàwó báyìí. Ó sún mi o. Irú ìyàwó wo ni wọ́n ń pè ní ìyàwó gbàmí o rà mí? Ìyàwó tó dáa. Gbàmí o rà mí. Tí wọ́n bá ní ìyàwó kan gbàmí o rà mí. Ìyàwó alábòsí. Kò lábòsí o. Ìyàwó kò ṣáà dáṣá. Kí ni ò fi dá? Kí ni nǹkan tó máa ń ṣe lóòrèkóòrè? Òun ló máa ṣe jọgbọ́n. Gbàmí o rà mí. Gbàmí o rà mí. Náà ó máa ṣe jọgbọ́n. Òun ló tún máa ṣe eye service. Obìnrin tó ń fi òní kú fọ̀la dìde. Tí wọ́n á fi fún oníṣègùn wípé kí ó máa tọ́jú ẹ̀. Tí ara ẹ̀ bá ti yá kí ó wá fẹ́. Wọ́n á ní ìyàwó gbà mí ẹ rà mí tó ń fèní kú tó ń fi ọ̀la dìde. Ẹ tún ti kọ́ nǹkan mọ́ ẹ tún ti kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́? Mo kọ́ o especially gbàmí o rà mí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Abala yìí a gbé kalẹ̀ láti lè máa dára wa lẹ́kọ̀ọ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan nípa ìṣe èdè àti àṣà Yorùbá a fẹ́ kó parẹ́. Mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ àti máa jó lọ́pọ̀lọpọ̀. Ìgbà tẹ́ wọlé lẹ́ẹ̀kan mo rí ọwọ́ ojú oyin ní gẹ́ngẹ́ bẹ́ẹ̀ ṣe
bẹ́ẹ̀ ṣe ń kọ́ mi lẹ́ǹkọ́ yìí. Abẹ́mi gan abẹ́yìn gan lẹ̀ ń kọ́ mi ṣé àmọ́ pé yìí máa ń kọrin ẹni tó bá dẹ̀ ń kọrin ó yẹ kó mọ ọjọ́ èmi wá fẹ́ kọ́ ijó látara yín lẹ́nìí ṣó ti yá ṣé ẹ kọ́ mi díẹ̀. Ẹ máa kọ́ mi. Ẹ bá a gbóhùn sókè lọ ẹ jẹ́ àjò. Adúpẹ́ fọlọ́run mọ́tò ló wù mí kí n fún yín àmọ́ ká lè gba ìbéèrè yẹn ní ìbá kàn fún yín kọ́kọ́rọ́ bóyá tẹ́ ẹ bá tún padà wá má bá yín tọ́jú ẹ̀. Òun ni ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òfà ọ̀nà fún ògbà wá láyè láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ wọ́n ní pé ká fún yín lẹ́bùn yìí nínú ẹ̀ ẹ̀bùn wá láti iléeṣẹ́ NAFCAP Enterprises àwọn náà wọ́n nífẹ̀ẹ́ yín wọ́n ní pé ìgbà tẹ́ bá ti wá sórí ètò báyìí ẹ ṣáàbà mi fún lẹ́bùn yìí òun wà náà bẹ́ẹ̀. Eléyìí náà láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics and Spa ìyẹn Alájà Shine wọ́n ní kẹ́ ẹ máa lò kẹ́ ẹ máa dán láwọ̀ ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo. Ẹ ṣeun gan gbogbo ẹ̀yin iléeṣẹ́ tẹnáwọ́ fẹ́ sí wa mo dúpẹ́ gidi gan lọ́wọ́ yín iléeṣẹ́ yín ò ní jóná ọwọ́ yín á máa ròkè òkè lẹ́wọ̀n máa dán èmi náà nífẹ̀ẹ́ yín ẹ ṣeun gan. Kí lẹ wá ní sọ fún àwọn olólùfẹ́ yín nílé wípé kí wọ́n máa retí látọ̀dọ̀ Allwell Àpèkẹ́ ọmọ Adémọ́lá. Ẹ̀yin olólùfẹ́ mi nílé mo dúpẹ́ gidi gan lọ́wọ́ yín mo nífẹ̀ẹ́ yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti nífẹ̀ẹ́ mi torí bí ò bá sí ẹ̀yin kò lè sẹ́mi ìfẹ́ tẹ ní sími lẹ́yìn kì í ṣe wà bí ṣe wà yìí ẹ ṣeun gidi gan èmi náà nífẹ̀ẹ́ yín gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan kẹ́ máa retí Akèrègbè láti ọwọ́ ọmọ yín olólùfẹ́ yín Allwell Àpèkẹ́ ọmọ Adémọ́lá tó bá ń sọ pé Akèrègbè ló máa ń júwèé bí tó máa fòkùn sí lọ́rùn Akèrègbè ẹ máa retí ẹ. Ilé ti tó lọ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan òun ni ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òfà ọ̀nà fún kò gbà wá láyè wọ́n á tẹ̀ tún máa sẹ́ pé kí ni èèyàn jẹ nílé ayé tí ò tán bí ò ṣe ọlá Ọlọ́run ọlá tiyín òun la fi ń mí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè ayọ̀ ìdùnnú tí mo fẹ́ fi yín sílẹ̀ ní òun náà ni màá tún bá yín ní ìgbà míì tí n bá tún wá sórí ètò Adédoyin Kúkọ̀yí ló ń dágbére pé láyọ̀.